Assalamualaikum. Mẹ́ta ọ̀sẹ̀ mi àná màmá rẹ̀ ńkọ́ ọ̀kàrí àfà lárákùnrin yìí. Àfà gidi ni wọ́n mọ̀ ti wà yìí àfà tí wọ́n mọ̀ ti wà yìí. Àfà lúwo ni wọ́. Àfà lọ mi ní bàbá. Ìlú tá àfà kan ti pọ̀ ọmọbìnrin kan jò ní adájọ́ kú fún ọjọ́ ìrì tiẹ̀ sì kéré wo bá má mọ̀ pé irú ìlú mara rẹ̀ Ìlọrin kí ni àánú. Ọjọ́ orí rẹ̀ kéré má jogbo ọjọ́ ọ̀la rẹ̀ jẹ́. Tó gbọ́ bá ọ̀rẹ́ mi tó bá ti béèrè pé ìlú wo nílùú rẹ̀ má dákọ̀ lọ́yún o ìlú mi ni olè ní má dákọ̀ só gbàgbọ́ gbọ́ tó pé mo ti láìkì yẹn púpọ̀ gan ó gbàgbọ́ gbọ́ ire o. Ẹ káàrí àdúrà yín ó gbà. Mo má dákọ̀ lọ́yún má ń jẹ́ mi o. Ọ̀rẹ́ ń bọ̀ wá bàbá Ìlọrin ni mí. Ìlọrin tó yọ Ìlọrin ni mí ọ̀rẹ́ ọmọ wa sẹ̀ gbogbo ìlú pawọ́pọ̀ wọ́n bá wí wọ́n rí dájú wípé ìyàtọ̀ tọ́ àtẹ̀yí tó yẹ àwọn òbí jẹ́ kílẹ̀kílẹ̀ dá sí i tí bá sì mọ ọ̀pọ̀lọpọ̀ lú tí ìwọ̀n ń ṣẹlẹ̀ ń bẹ̀ tó ń dáwọ́ bò tó kojú ọmọ wọn ni ẹ̀wọ̀n Ìlọrin ni mí. Kúrẹ́dẹ̀ fi ogunlọ́gọ̀ ọmọ tí Ìlọrin ti wò ní lẹ́ẹ̀fi yìí wá tó wá jẹ́ sí pé èyí ẹyọ kan tó bu wá lọ́wọ́ lẹ́ẹ̀fi bu wá abẹ́ ti gbàgbé ni tí Ìlọrin tó bí Ràmọ́nì Àpàyàn ó ti bí bàbá wa Sheikh Kamaldeen Ali Adabi àti bàbá wa Sheikh Adamu Ali Lórí yóò gba àwọn ọmọ ìlú yín tí wọ́n á mú mi mọ̀ lọ́dọ̀ wọn. Bàbá kẹ̀yà lè rí tí ò kéwú ṣèbí wọ́n ń lọ inú Ìlọrin wọ́n ń lọ àlùkìmọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bàbá Ìlọrin ni mí àti pé tí ọmọ kan máa ń da olùkọ́ torí tí gbogbo òlú bàjẹ́ ṣùgbọ́n wọn mọ́kàlà bí làbí àti gbogbo àwọn gèdè yìí bẹ̀ wọ́n ló gbogbo wàá bú wọn tó ní tí mọ́kà máa jẹlẹ̀ ní mọ́mọ́ ni ṣùgbọ́n mo Jerusalem ní Júdásì wọ́n ló gbogbo wàá bú rẹ̀ sí Jésù tó ní tí Jerusalem máa jẹlẹ̀ ní mọ́mọ́ ni bí Ràmọ́nì kò bá dá ń lọ ni èyí wò sọ lọ́rin ìlú burúkú ẹ wo Ìlọrin ni mí tí ò bá fi àtàyè pè é jẹ tí ò bá yẹ ẹ fi Akẹ́yìndé pè é èyí bí Ìlọrin ṣe ní Ràmọ́nì Àpàyàn ó tún ní Ràmọ́nì tí ń túlù ṣe abẹ́ ti gbàgbé ni gọ́vnà Abraham Abdulrasaq Aládé ọmọ asọ̀gbẹ́bì gbogbo ọmọ asọ̀gbọ́dilé tí ò sọ̀rọ̀ fẹ́ kọ̀ lulẹ̀ bí Ìlọrin kọ̀ lu bàbá wa Sheikh Alimi lu bàbá wa Sudu Gambari ẹ wá lè kọ́lẹ̀ ẹ mọ́tẹ̀ sọ lu bàbá wa Sulaiman Farouk Oníkìdìpá lu bàbá wa Sheikh Habib Adamu Ali Lórí ẹ̀rọ tó ti kọ́lẹ̀ lu bàbá wa Abdulfatai Yahya Seriki lu Dr. Ahmed Àyìnlá Àgàtà lu bàbá wa Sọ́lì Mustapha ìlú Yahya Habib Ọlátúnjí bàbá Kàmọ́ amọ́lógo ẹ̀rọ tó ti filẹ̀. Èyí ń ta yín tó bá wá gbé tó fojú rẹ̀ wòlú ìdáwó tó bá wá àlùkò tó fojú rẹ̀ wòlú kòsò tó bá wulé kéléèké tó fojú rẹ̀ wòlú kẹfún ojú tó bá wú kálukú ní tó fi wòlú rẹ̀ àmẹ́mi tèmi ojú rẹ̀ nífi wòlú mi Ìlọrin ni mí yíyé o. Aláyé wá àgbà tó ń dákọ̀ àwọn èèyàn jàkẹ̀jàkẹ̀ àwọn ò dákọ̀ mi. Ẹ yé jàkẹ̀jàkẹ̀ ni. Èmi ò sẹ́yìn jàkẹ̀jàkẹ̀ àbí níbo kó àgbà kan wàhálà. Wọ́n bá mi kọ̀ àgbà kó wàhálà wọ́n máa dákọ̀ ní kọ́mẹ́sẹ̀sẹ̀. Kọ́mẹ́sẹ̀sẹ̀ wọ́n fi lè máa dákọ̀ mi. Kọ́mẹ́sẹ̀sẹ̀ ni wọ́n ní o ti wá gbóúnjẹ. So gbọ́ kọ́mẹ́sẹ̀sẹ̀ ó ti wá gbóúnjẹ. Èyí ẹ̀ tí ò pé òun.